Àsìkò tá a wà yìí ó lágbára díẹ̀ àfi kí Olódùmarè kó ṣàánú wa. Àsìkò tí láńlọ́ọ̀dù ń pariwo, tí tẹ́nàntì ń rojú kókókó pé kò sówó, kò sówó. Àsìkò tí agbaṣẹ́ṣe ń wojú ọ̀gá ẹ̀ pé kó mówó wá, tí ìrònú sórí àgbàkodò. Ọlọ́run á ṣàánú wa. Owó kan ò tó ná. Owó ò ní wọ́n wá. Tówó ò bá ti wọ́n wá, tó jẹ́ ká tó ná kan tán la tí ń rí ìmí, bùkátà á bíá. Òun mo ṣe mú iṣẹ́ ọṣẹ aṣínà yìí wá, aṣínà owó kíákíá. Bó ti wùn kó rí, èèyàn á máa rí tiẹ̀. Èèyàn á máa rówó. Tówó ò bá ti wọ́n lọ́wọ́ ẹni, bùkátà á bíá. Ẹ má gbàgbé o, bí mo ṣe máa ń sọ fún yín pé ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe to my YouTube channel. Ire àti àánú, ayọ̀ kò ní fi yín sílẹ̀. Ẹ share, ẹ comment, ẹ subscribe. Àánú á wá yín rí. Kí làwọn nǹkan èlò tẹ máa lọ bá mi wá? Kò ná wa lówó tó pọ̀ rẹpẹtẹ. Ẹ lọ wá ewé túdè àti egbò túdè. Ewé túdè àti egbò túdè. Ẹ lọ wá ewé rẹ́rìn kòmí àti tànná ẹ̀. Ẹ wá korofo ẹyin adìẹ tó ti pa, tán dà sí ìta. Epo ẹ̀gúsí tán ṣẹ́, tán ti dà síta. Ẹ wá gun gbogbo ẹ̀ pọ̀. Ẹ wá gun mọ́ṣẹ́. Tẹ bá ti gun mọ́ṣẹ́ tó ti kúná dáadáa, ẹ wá da lọ́fíndà Miss Paris sí i, kẹ́ ẹ gun pọ̀ kó bẹ́lẹ́ dáadáa, ẹ gun pọ̀. Ike funfun ọlọ́mọrí, ẹ fi ọ̀gà ayẹ yẹn, ẹ fi sínú ẹ̀. Lóòyẹ̀ bẹ́ẹ̀, ẹ fi sí i, ẹ wá kọṣẹ́ yìí lé lórí. Ẹ dè pa. Wíwẹ̀ ìdájí kùtù hàì lẹ máa wẹ̀, bí ago mẹ́rin sí ago márùn-ún. Ẹ má jẹ́ kí ilẹ̀ mọ́. Pẹ̀lú àníyàn, ẹ dàníyàn gbogbo nǹkan tẹ fẹ́. Gbogbo nǹkan tẹ fẹ́ pátápátá ẹ dàníyàn ẹ̀ sí. Kò ju bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ má gbàgbé láti follow mi, ẹ subscribe. Òun gangan ni ìdùnnú mi. Ẹ share, ẹ comment. Nǹkan tí ò bá yé yín, ẹ comment. Màá ṣàlàyé fún yín. Ẹ share fún àwọn mi káwọn náà tún jẹ àǹfààní. Kó má jẹ́ ẹ̀yin nìkan. Ẹ like. Ẹ like. Ẹ subscribe. Ire ni ti yín. Ire ni ti gbogbo wa lọ́jọ́ gbogbo.